máa rí ẹ̀ kò tiẹ̀ yé mi ṣá yé mi ṣọkùnrin lọmọ yín àbóbìnrin? ọkùnrin ni sá. Kí ni èjì ẹ̀ mà? Ó ti lọ bí 33 years. Ẹ kí wá lórí tí ò tí ì má rè ṣé ẹ bí kí ló nǹkan tó ṣẹlẹ̀ tó ò tí ì má rè kí ló ṣẹlẹ̀? Gbogbo situation yẹn náà wà látọ̀dọ̀ láti family house dájú. Ìbáwo mà? Ọmọ mẹ́fà ni mo bí kó tó kú òun nìkan yẹn ló jẹ́ òun mo ṣàdúpẹ́ sá. Ọmọ mẹ́fà lẹbí kó tó kú nìkan. Bẹ́ẹ̀ sá. Kí ló ṣe tó kú ẹ má bínú? Sá. Kí ló ṣe àwọn tó ṣẹ́kù mà? Àwọn tí wọ́n kú ni. Ẹ má jẹ́ ran yín létí yẹn mọ́ Ọlọ́run ní So fílẹ̀. láti pàṣẹ olórogún náà ni. Kí wá ló ṣẹlẹ̀ sí kan tó wà lọ́wọ́ yín tí ò tí ì má rìn tí age 33 kí ló ṣẹlẹ̀? Tí ó wà lọ́wọ́ mi yẹn. Ẹ̀ ń tẹ́ kó ti fún mi bíi 4 5 lóyún lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ ti busy. Kò yé mi o. Iṣẹ́ wo ló ń ṣe? Àwọn tó ń ta electronics ni bọ̀ tí wọ́n jẹ́ kí ṣọ́ọ̀bù gan fún òun jẹ́ kó tẹ̀rù kó gbọ́n rójútó ayé. Ṣé ẹ rí màá sọ nǹkan fún yín lórí ètò yìí mà? Ẹ sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan ẹ nípasẹ̀ olórogún ni ọmọ 5 ṣe lọ àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sọ. Ẹ mọ̀ ní àníyàn yẹn mọ́ mo bẹ̀ yín nítorí tọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ ní àníyàn yẹn mọ́ torí n tó pamọ́ ojú Ọlọ́run ló tó ṣó ti yé yín mà? Ojú Ọlọ́run ló tó ẹlòmíì ìyàwó kan péré ló ní Ọlọ́run bá tẹ́lẹ̀ rí ọmọ ẹ̀ tó ń mu gbọ́ ọmọ ẹ̀ ń mu sìgá ọmọ ẹ̀ ò tún sunlé ìyàwó kan dẹ̀ ni bàbá rẹ̀ ní kápẹ́ bàbá ẹ̀ bá ní ìyálé tàbí ìyàwó ó bá níyàwó etí wọ́n sọ ní porogún ìyá ẹ̀ ní í ṣe é sọ̀rọ̀ mi ti yé yín mà ẹ má láníyàn yẹn kankan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí ní tó wà lọ́wọ́ yín ó gbọ́dọ̀ yanjú kẹ́ ẹ gbàgbé gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kọ́lọ́n jẹ́ kó rí bẹ́ẹ̀ mà àdúrà tí kẹ́ máa gbà ń sìn nìyẹn ẹ mọ̀ láníyàn pé nìkan ló ṣe yín báyìí ẹ mọ̀ láníyàn yẹn kádùn ayín lè bá a gbà lórí ọmọ yẹn ni ẹ má tí mò ń sọ yìí nǹkan mi mò ń sọ fún yín yẹn o kádùn ayín lè bá a gbà kankan lórí ọmọ yẹn ni o àìmọye òbí àníyàn tó ní sí ìyáálé tàbí ìyàwó tàbí tó ní sọ́kọ ẹ̀ inú àfẹ́ ti gbèsè ayé ọmọ ẹ o ẹ mọ̀ jà tanra wa jẹ́ o lọ́tà alphabet awọ ẹ ló. Ṣé ẹ lè bá mi mú arákùnrin yẹn wá kábílẹ̀ rè bí kí ló ṣẹlẹ̀ ṣé ẹ lè mú wá sọ́fíìsì wa mà. wọ́n ń bọ̀ lọ́dọ̀ títà. Má. Níbo ni ọ́fíìsì mi? Ó wà ní Ìwó Road mà nìbàdàn. Ìwó Road. Tẹ́ bá ti dé Ìwó Road ẹlẹ́yìn lọ sí Prince FM ọ́fíìsì oru omi ni ọwọ́ wàá mú yín wábẹ̀ lọ́jọ́ Friday. Ọkọ̀ yẹn bí consultation wá sí 10,000 naira ni wọ́n yẹn náà yùn. Bó ṣe jẹ́ nìyẹn ẹ kú kalẹ̀ mà ẹ ṣé o.